alaikum wa rahmatulahi wa barakatuhu. Ìkẹ́ Ọlọ́run, ọlá Ọlọ́run, àtòrí àjẹǹjẹtàn rẹ̀ kó máa bá gbogbo etí tí ń gbọ́ mi. Mo tún ti gbede o. Ẹgbọ́n náà kí ni Bàkúrèdé tún gbede? Ìròyìn ayọ̀ ni mo gbé wọnú ilé yín. Gbogbo Mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin tẹ́ ẹ fẹ́ so yìgì ká tó wọnú àwẹ̀ yìí. Àbí tẹ́ ẹ fẹ́ so yìgì nínú àwẹ̀. Àbí ẹ̀yìn àwẹ̀ lẹ́yìn náà fẹ́ so yìgì tiyín. Kódà gan ẹ̀yin tẹ́ ẹ ti so yìgì tẹ́ ẹ tún fẹ́ ṣe tú mi gbé. Gàgàgàgà ẹ má lọ jìnnà mọ́. Ẹ̀yin ẹdẹ́lu Kútọ̀nù lọ́dọ̀ ìyá wa ìyá alálùbáríkà Elhaja Rianatu Fẹ́lẹ́lẹ̀ ìyá mi òkòrè sí ọmọ wòrérà kó má bàa rẹ́rúkẹ́rú ẹ̀rúkẹ́rú àbílala lẹ́nu òkòrè sí ọmọ wòrérà kó má bàa rágbákígbá ìgbákígbá ni kẹtẹ́ ń so màmá ti kẹ́rù yìgì wọlé bíbà bẹ́ẹ̀ bá dẹ́lu Kútọ̀nù ọjà tọpá la jẹ́ fìdí kalẹ̀ sí lọ́dọ̀ màmá bẹ́ẹ̀ bá tún dé àpápá sẹ́gbẹ́yà ẹ̀ tún bá a jẹ́ pàdé lọ́dọ̀ màmá níbẹ̀ pẹ̀lú owó péréte ni màmá yóò fi dẹrù yìgì fún yín tí inú àwọn àná yìí gan yóò sì dùn gidi gan. ọ̀tán síbẹ̀ o oríṣiríṣi àwọn nǹkan tó kúrò nílẹ̀ Saudi ni màmá tún ń tà níbẹ̀. àwọn nǹkan bíi àwọn aṣọ tìsí lóríṣiríṣi tó jẹ́ ojúlówó tó tún jẹ́ tilẹ̀ Saudi yàtọ̀ sí èyí tó kò ní Ghana. àwọn jálàbù lóríṣiríṣi tọkùnrin àti tóbìnrin tó jẹ́ tilẹ̀ Saudi yàtọ̀ sí àwọn èyí tí wọ́n ń kó kúrò ní Senegal. gbogbo ẹ̀ ní ti ń bẹ lọ́dọ̀ màmá. àwọn fìlà lóríṣiríṣi àwọn tàpí ìtẹ́ẹ̀kírun lóríṣiríṣi àwọn tẹ̀sùbà búlì tùràrí àwọn sẹ́ni lóríṣiríṣi ẹgbàá owó àti tọrùn tó fi mọ́ tẹsẹ̀ gbogbo ẹ̀ pátá lẹ́bàá pàdé lọ́dọ̀ ìyá wa ìyá fáwọ́ ẹ wò ó fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè ìyá mi òkòrè sí ọmọ wòrérà sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí +229 97 08 13 39 àbí kẹ́ẹ̀pẹ́ àjàfáwọ́ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí +229 62 42 07 68. gbogbo ẹ̀yin tẹ́ wà ní ọ̀nà jíjìn tẹ́ sì fẹ́ ra ẹrù yìgì ẹ má fòyà rárá lẹ́yìn tẹ́ ẹ bá ti bá mọ̀mọ́ dúnadúrà lórí aago á gbé wá ká yín mọ́lé nì torí ìtẹ́lọ́rùn yín ló jẹ wá lógún wò ó so yìgì fúnyàwó rẹ kínú rẹ lè dùn kó lè gúnyán fún ẹ jẹ nínú àwẹ̀ Ramadana Ramadan Kareem Allahu Akram. ẹ bá ń palẹ̀ mọ́ fàlejò tó fẹ́ wọlé.